mi ò hùwà rí. ó hùwà rí ṣùgbọ́n ló ṣe tẹ̀wọ̀n dé ni ọdún mélòó ló lò lẹ́wọ̀n tó kọ́ lọ. bí ọdún kan ní sọ. kí ló ṣe kó tó di pé ó lọ ẹ̀wọ̀n. mo rí nǹkan he ní sọ. kí ló rí he. cylinder gas inú oko tí mo gbà tí mo pa fúnra mi mo wá gbé wálé ni wọ́n bá sọ pé mo jí. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajara Malifat TV pójú tẹ fi ń wò wá òní fọ́ fi ń gbọ́ wá òní di ànídúlódì lẹ́yìn ara wa láṣẹ Èdùmàrè. ó Mákindé Fásilé descendants pé wọ́n kú iṣẹ́ ribiribi pàápàá jùlọ kí máa kí àwọn tí wọ́n jẹ́ OPC ní Igbore mú kí ẹ̀yin náà dáadáa ọpẹ́ kú ìfẹ́ ọmọnìyàn ṣe lágbára Ọlọ́run bá gbogbo nǹkan tá à ń tò ní dàwó ààbò tá à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ìláyà aláwùrábí yóò fi jíǹkí wa. mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lólùfẹ́ wa ọlọ́gbọ́n olóye nìyí ẹ gbọ́ ọ̀rọ̀ tí ó tẹnu ọ̀dọ́kùnrin yìí jáde ẹ jẹ́ ká jọ fojú inú wò kí ni èròǹgbà tí yín ẹ jọ̀ọ́ lórúkọ Olúwa ẹ jẹ́ àpàdé ní comment section ojú wòye tí yín nínú ọ̀rọ̀ yìí kí ni torí pé mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ìṣíwò ìwòrìwòwò wọn abájíjọ ògígún báyìí ni wọ́n ní o máa ń gún ẹ jẹ́ àjọgbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ ká wò ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé bẹ́ẹ̀ ló bá gbà ẹ̀ mu àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ àpàdé ní comment section tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ de tẹ́ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajara Malifat TV ẹ subscribe sí ìkànnì ẹ on notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa tẹ rí yẹn náà la fi lè ṣe àṣírí ní tiwa o ní gbogbo ìgbà ṣé ẹ kú gbà gbogbo. ẹ wo arákùnrin tẹ́ ń wò yìí ó lè ní o máṣíìnì tó gbèrè ọ̀kadà tó jí gbèrè ṣáàtìrí ẹjẹ́ máa gbé pòsà bíi mẹ́jọ bíi mẹ́ẹ̀ẹ́dógún fún àwọn OPC ní ọgbẹ̀ l'Abeokuta àwọn adé sọ pé àwọn ni wọ́n bá rí arákùnrin yìí mú níbo ló gbé ti jí ọ̀kadà fúnra ẹ̀ ní ó fẹ́nu ara ẹ̀ sọ kí lorúkọ ẹ. orúkọ mi ni Jeremiah kíni. Sunday. Jeremiah Sunday sọ̀rọ̀ sókè. Jeremiah Sunday. sọ̀rọ̀ sókè. Jeremiah Sunday. ọmọ ìlú wo ni ẹ. ọmọ Benue. ọmọ Benue àbí sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ni sà Benue. Benue ọjọ́ wo ló jí ọ̀kadà yìí gbé. fẹ̀rẹ̀ ẹjọ́ wo. lọ́jọ́ Friday òní abẹ́ẹ̀kọ́ bó lọ́wọ́ ṣe tẹ̀ ẹ́. sọ̀rọ̀ sókè. mo ń tì bọ̀ láti ibi tí mo ti gbé. ó ń tì bọ̀ láti ibi tó ti gbé. so ìgbà tí wọ́n á dé ọgbẹ̀ wọn ni wọ́n dá mi dúró. nígbà tó wá dé ọgbẹ̀. wọ́n dá mi dúró. wọ́n wá dá ẹ dúró. níbo ló ti jí ọ̀kadà yìí gbé. grammar school. grammar school. bẹ́ẹ̀ni sà. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. grammar school l'Abeokuta ń bí. bẹ́ẹ̀ni sà. tá bá ti ń bọ̀ láti Ṣàpọ́n. bẹ́ẹ̀ni. tá à ń lọ ìsàlẹ̀ gbẹ̀yìn. abẹ́ẹ̀kọ́ ní ọ̀kọ́gán bó ló ti jí ọ̀kadà yìí gbé. ní ìkọjá ibi tí wọ́n ti ń já èrò sábà kó wá láti Èkó lẹ̀. ibi tí wọ́n ti ń kó ẹrù àwọn tó ń wọ mọ́tò Ọjọ́ta mile 2 Ìdúmọ̀tà àbí bó wọ́n ti lo bó ló ṣe rọ́kadà yìí jí gbé. mo ń lọ ibi iṣẹ́ ní Fẹ́rẹ̀. sọ̀rọ̀ sókè. mo ń lọ ibi iṣẹ́ ní Fẹ́rẹ̀ ni mo rí mo kàn ti lọ. ó ń lọ ibi iṣẹ́ ní Fẹ́rẹ̀ ó wá rí ọ̀kadà tẹ́ni ẹlẹ́ni pààkì ẹlẹ́ kí wàá lọ wá ṣe pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ sókè ó wá gbé ọ̀kadà wá bẹ̀rẹ̀ sí ti lọ ó dẹ̀ ti kó láti bó. grammar school ó dẹ̀ mo ti dé ọgbẹ̀. sọ̀rọ̀ sókè. àwọn OPC wọ́n fi dá mi dúró wọ́n fi ṣàlùkù mi. pé bolo ti ń gbọ́ ọ̀kadà bọ̀ wọ́n ní okòwé ẹ̀ wá òríwé kólẹ̀ wọ́n ní ta ló lọ̀kadà. ṣé o jí ọ̀kadà yìí gbé ni àbí kí lorúkọ ẹ. Jeremiah kíni. Jeremiah Sunday ọmọ ìlú wo ni ẹ. Benue wo àwọn ẹ̀yàwó nìyẹn. ẹ̀yà Gédé Gédé ó lágbára o ó ṣàjọkadà yìí gbé àbí gbogbo èèyàn tó ń wò wá láti ilé àwọn àlọ́fíìsì àwọn OPC ní ọgbẹ̀ ní Abeokuta arákùnrin yìí jí ọ̀kadà gbé ní o ó dẹ̀ ní grammar school níbi tó gbé ti ń wọ mọ́tò Owódé ibi táwọn ará Èkó ti máa ń rọra jà tó ń wọ mọ́tò Òdúmọ̀tà ìwọ tó o bá ń wọ ọ̀kadà ẹ yọjú sí àwọn OPC nínú ọgbà yìí lọ́la òun rèé olè tó dọ́kadà yín gbèrè chairman ẹ máa bọ̀ chairman alága wa rèé
big daddy wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà alága bò lọ́wọ́ yín ṣe ti arákùnrin. gbogbo ìgbàkigbà làwọn máa ń dúró sí premises wa ń bí akọ̀rí ní ọwọ́ fẹ̀rẹ̀ bí aago bíi 4 sí 5 tó ń ti ọ̀kadà lọ la fi challenge ẹ̀ níbo ló ti rọ́kadà ó ní òun lò ní ọ̀kadà kò ṣe pónú ẹ̀ inú ìgbà tó rí pé ọwọ́ fẹ́ máa bá òun ó bá jẹ́wọ́ ó ní òun jí gbé láti grammar school ni ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀rẹ̀ ní àná alánà bí a ṣe jókòó mi náà nìyẹn lóru bí aago bíi 2 tí a rí kan náà tó ń ti ọ̀kadà lọ àmúyẹn náà ẹni tó ní ọ̀kadà yẹn yọjú a gbé lọ sí police station ní Ìbàrà tí àwọn ọlọ́pàá fẹ́ gbé yẹn lọ sí kóòtù báyìí ìyẹn amúkákiri ìlú Igbore tí wọ́n mọ̀ pé olè lágídí ni ìyẹn lọ́lọ́run tún fi fún wa lónìí ká tún rí eléyìí náà mú láti pe ọ̀gá wa sẹ́nítọ̀ ọmọ ayé tí kò gbọ́dọ̀ pa pé kí wọ́n bá wa gbé ilé síta ká lè rí ẹni tó ní kó tó di pé a gbé lọ fún ìjọba. ẹ bá ń fọkàrà yẹn hàn dáadáa ẹ bá ń fọkàrà yẹn wọ́n tó bá ní tó bá jẹ́ olólùkadà yìí ṣé ẹ ti rí òun lẹ́ ń wò yí o nọ́mbà ọ̀kadà yẹn rèé o òun rèé o PKA 767 UY PKA 767 UY ìwà tó o bá ní ọ̀kadà yìí o lè tọ́jú ọ̀kadà rẹ gbé ọwọ́ ti tẹ̀ ó wà ní àkóló àwọn ọ́fíìsì lọ́wọ́lọ́wọ́ ní ọgbẹ́ abáàbá rẹ ni tó ní ọ̀kadà yìí àti o lè tọ́jú ọ̀kadà gbé àti máṣíìnì ọ̀kadà fúnra ẹ̀ ó di wọ̀ lágọ̀ọ́ ọlọ́pàá ṣùgbọ́n àwọn tó bá mọ̀ pé ọ̀nà ọ̀kadà yìí ó tó irú wà yìí mélòó tó ti wọ̀ sọ̀rọ̀ sókè súnmọ́ mi arákùnrin yìí súnmọ́ mi ń bí jẹ́ ń gbóhùn ẹ̀. mi ò hurúwà rí. ó hurúwà yìí rí ṣùgbọ́n ó lọ ṣe ìtẹ̀wọ̀n ní ọdún mélòó ló lò lẹ́wọ̀n tó kọ́ lọ. bí ọdún kan ní sà. kí ló ṣe kó tó di pé ó lọ ẹ̀wọ̀n. mo rí nǹkan he ní sà. kí ló rí he. cylinder gas inú oko tí mo gbà tí mo pa fúnra mi ni wọ́n á gbé wálé ni wọ́n bá sọ pé mo jí ni ohun tó fà tí wọ́n fi mú mi lọ sí station. ó jí náà ni àwọn èyí ṣe adájọ́ ṣùgbọ́n àwọn tó ródìdí ọ̀kadà tó gbé àbúrò rẹ tó wà níbí ó ti jẹ́ oyé wa pé olè ńlá ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ olè kékeré ni ẹ eléyìí tó ṣe yìí ń kọ́ kí ló ṣe ó lè ní ẹ ti ṣó ẹ ó lè ní ẹ ìgbà olódé látẹ̀wọ̀n láti ọgbà àtúnṣe on the 13th of July sọ̀rọ̀ sókè 13th of July lọ́dún látọ̀gbà ẹ̀wọ̀n so tí wọ́n wò pé ìyẹn oṣù tó lọ yìí ni o ọjọ́ 13 oṣù tó lọ kí ni déètì òní. August kí ni. 14. so lẹ́yìn tó túmọ̀ sí pé 14 lórí àbí 15. 14. ó pé oṣù kan àtọjọ́ kan tó dé látẹ̀wọ̀n tó tún jalè mí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ òní ni 15. 15 August 15. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó pààkì ọ̀kadà yìí ń jọ tiẹ̀ lójú ẹ̀ rárá ó rójú ẹ̀ wọ́n kàn gbọ́ kadà dẹ̀ ń ti lọ ọgbọ́n tẹ́ máa ń dá nìyẹn ìwà tó hù yí ìwà wo la lè pè é sọ̀rọ̀ sókè ìwà olè oníjìbìtì ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ńkọ́ ọmọ mélòó ló ní ẹyọ kan ó dà gbogbo ẹ̀yin ẹ̀tọ́ ẹ̀ ń wò wá lé ẹ mọ̀ pé gbogbo bàtà ẹ bá ti rí Mákindé Fásulé kí ìlú lè dá náà ni gbogbo à ń bá káàkiri ìwọ tó o bá ní ọ̀kadà yìí àti pé nọ́mbà ẹ̀ lẹ́ẹ̀kan máa bọ̀ wá sí ọgbà àwọn OPC Adésọpé kakọ́s Oòduà máa bọ̀ wá bẹ̀ kó o wá gba máṣíìnì rẹ o kó tó di pé a fa arákùnrin yìí ní ọlọ́pàá lọ́wọ́ ìyẹn ní ọgbẹ̀ ní Abeokuta bó ti jẹ́ nìyẹn ẹ bá a pín káàkiri tí fídíò yóò fi dí ọ̀dọ̀ ẹni tó ní ọ̀kadà fúnra rẹ̀ ẹ ṣeun.